òtítọ́ lọ yẹn lò kì í ọmọ yìí máa mú musa bàmá máa kú ajáyọ̀ ẹni ò bá sì tún dùn pẹ̀pọ̀jọ́ pé ó sì tún sóòdù ẹ̀mí wa abudulí adimoni adabọ́ láàrin kàbáyà ìgbéyàwó jẹ́sẹ̀ lé ní òsì rí àlàyé. Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé. Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀. Ó bọ́dà ìbẹ̀rẹ̀ lé. Ibi ni mo wà. Ẹ má sọ fún mi pé ti gbàgbé o. Kí ni? Nígbà tí gbàgbé. Mi ò rántí. Ṣé o ní kankan tá a sọ tẹ́lẹ̀ ni? Ẹ ti gbàgbé tó ní tẹ̀. Like today's date. What is it? Tell me. Tell me now. You know I'm not good at guessing. Today's our birthday. Oh. Má bínú owó mo ti gbàgbé sórí iṣẹ́ kan tí mo ṣe kù lálẹ́ àná sẹ́yìn ní ìpínlẹ̀ mi lórí tí mo sáré gbé tí mo bá tàbí kí n sáré wá sí sẹ́yìn láàárọ̀ yìí o. Iye mi ò tiẹ̀ síbẹ̀ rárá. Happy birthday. Ẹ má sọ pé ẹ̀fẹ̀ gbé wa jáde o. No. Ṣùgbọ́n a máa jáde. Ó torí wípé ní a máa jáde. Yóò ní ìfẹ́ kọ̀ọ̀kan fẹ́ ṣàlàyé. And yóò mi kọ́ lọ pé táyé rẹ̀ wá. So that tí bá ṣàlàyé àwọn tàbí fẹ́ ṣàlàyé yẹn náà, máa padà wá yọ jáde. Gbàgà rẹ wá sí pé ìkejì rẹ náà. First of all, congratulations. Happy birthday. What you are grateful to you, this is what I'm not here every day. And you are married or country. What I gave you, láàrin àwọn àfà ọ̀sán ní ọjọ́ mi. Lóòótọ́, ìkejì tí yóò gbé mi bẹ́ẹ̀ gbé jáde ní ìpè ṣe ọtí ó mẹ́ kí ìbá yẹn sọ àwọn màmá jáde lókè. Ìgbé àgàkì yìí a sì àmàlà yìí fún wa. Lókè má gbàgà rẹ̀ bọ̀ mí, ojú lọ́rọ̀ wa. Ká kò sí ṣe ra wa báyìí ká máa dáadáa ní ara wa. Now, sọ́lá náà mi lè kẹ́rí. Ẹ rí ọ̀rọ̀ nípa birthday. Èyí táwọn Yorùbá ń pè ní ọjọ́ òbí. Ọ̀rọ̀ kan tó já sí ní ìyapa inú méjì ló wà lórí. Ìyapa inú méjì ti sì bẹ lórí rẹ̀ yìí. Ni mo fẹ́ láyé tó fi jẹ́ sí pé tá a bá fẹ́ ṣe ọjọ́ òbí ẹ jẹ́ ká máa mọ òdiwọ̀n bá sì máa ṣe bẹ́ẹ̀. Àwọn nǹkan tí yóò bá sí pé nǹkan tó fi enjoy life má tó ṣe such a way that máa tún dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Àfọ̀rọ̀ mi yìí ṣe ọ̀rọ̀ yìí ṣe ló dé. Ìdàbà sọjọ́ ìbí òun lè lọ́dún kan sí ṣé kó banú jẹ́ ní ara mi àbí kò dùnnú o. Happy birthday Táyé Kẹ́hìndé ẹ ó pẹ́ láyé o. Ìdàbà sọjọ́ ìbí òun lè lọ́dún kan sí ṣé kó
kádé pẹ́ lórí ni wọ́n ń kọba nílẹ̀ Yorùbá ilẹ̀kẹ̀ pẹ́ lọ́rùn ní tìjòyè ẹ̀ẹ́dún jọ̀bí kẹ́ẹ̀pẹ́ láyé làdúrà mi ṣe lè dùà o. ọjọ́ bí ẹni ọjọ́ dúpẹ́ kan mà lọ jẹ́ fún Olúwa tó jẹ́ kẹ́dà kó mọ̀ bẹ́ẹ̀ tó sì jẹ́ kọjẹ́ títí dọjọ́ tí wọ́n bí ọpẹ́ lílọ bíbọ̀ jíjẹ mímọ́ àtàlàáfíà ó sì tọ́ sÓlúwa bó tún sọ wá dọjọ́ ìní ọtọ́ pẹ́ gidi gan amọ̀dá aláka ò Ọlọ́run ṣùkúrà aláka ò tirẹ̀ ní ẹ ó pẹ́ láyé o. Sọjọ́ ìbí nínú ìsìlámù wọn ni kò bẹ́ẹ̀ sìn mọ́ apá kan nínú àwọn àlùfáà wọn fẹ́ẹ̀rí sí i. Anas ibùnú Malik wọn ló sọ wípé oníṣẹ́ ńlá ń lọ sílùú Mẹ́dínà lọ́jọ́ kan ọ̀rọ̀ ló kọ̀rọ̀ tí wọ́n fi sọ̀rọ̀ ayẹyẹ méjì tán máa ń ṣe nínú ìlú wọn tí wọ́n máa ń gbádùn tó sì máa ń fún wọn láàyò dáadáa lóníṣẹ́ ńlá fi fèsì ọ̀rọ̀ pé ayẹyẹ méjì tẹ́ ẹ máa ń ṣe kó tó di pẹ́ ẹ̀sìn dé o Ọlọ́run ti yí wọn padà sáyẹyẹ méjì mìíràn fa ọdún iléyá ní àtọdún ìtùnú ààwẹ̀. ẹ̀rọ sọjọ́ ìbí kò lè lọ́dún kan sí i ṣẹ́kọ̀ bánú jẹ́ ní ara mi àbí kò dùnnú o happy birthday láyé Kẹ́hìndé ẹ̀pẹ́ láyé o. apá kejì nínú àwọn àfa wọn lọ́rọ̀ rí ibà yẹn tó bá ṣayẹyẹ méjì yẹn nìkan la sì gbọ́dọ̀ ṣe a ò gbọ́dọ̀ ṣayẹyẹ pàwọn sílé tàbí ṣègbéyàwó súná wọn ṣíṣe fírídọ́ọ̀mù àtọjọ́ ìbí ṣe báwọn kan mọ̀ yìí máa fún wa ní dùnnú àti ayọ̀ dáadáa ọ̀rọ̀ tánàbí sọ kó wá túmọ̀ pé ẹ̀dọ́ lè ṣàjọyọ̀ kankan mọ́ nígbèsí ayé wọn súnàjẹ́ kó yé wa pánàbí má gbàwẹ̀ láti fi dúpẹ́ lọ́jọ́ ìbí rẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ sì ni kò sí ní dandan fẹ́ nìkankan àwọn àbá yìí ò wá dákẹ́ mọ́tò tẹ̀síwájú pọ́jọ́ bí òwú tá a bá ń ṣe ká fi dúpẹ́ fọlọ́ọ̀ni ká má ṣe léyìí tọ́tún fi dẹsẹ̀ sọ́ba tó ṣẹ̀dá wa ká má sì gbé kalẹ̀ bí ọdún òòṣà tán máa pé bọ́ lọ́dọọdún tọrẹsẹ̀ ní sÓlúwa. ẹ̀rọ sọjọ́ ìbí kò lè lọ́dún kan sí i ṣẹ́kọ̀ bánú jẹ́ ní ara mi àbí kò dùnnú o happy birthday láyé Kẹ́hìndé ẹ̀pẹ́ láyé o. káwá fèyí sílẹ̀ ẹ̀yin ará ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi òtítọ́ lọ́yẹ ló ń sọ wípé ọjọ́ bí ẹni kábànújẹ́ ni àbí kádùnnú ni ọjọ́ tó kù tẹ̀ dá lò ìjóte yìí tó ti lò kọjá oore ọ̀fẹ́ lẹ̀dá tún ní kò sì tún wà láyé láti ṣàtúnṣe iṣẹ́ bí òwú tó ń bá ń ṣe mo ṣe bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi tó bá sì ṣe rere bí ó ṣe tẹ̀síwájú tí kò ní fa sẹ́yìn o lọ́lá Muhammad o lọ́lá Muhammad o lọ́lá Muhammad o ẹ̀sọ̀pọ̀ ọdún láyé. kò lè lọ́dún kan sí i ṣẹ́kọ̀ bánú jẹ́ ní ara mi àbí kò dùnnú o happy birthday láyé Kẹ́hìndé ẹ̀pẹ́ láyé o. Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé. Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé Táyé lọ́dún èjì rẹ̀ o. èjì wọ̀rọ̀. aláìsókun títí lórí ìgbàgbọ́ ti ẹ̀mí lórí iye yòókù iyeye ṣe bí ọba ọmọ ni wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá tó bẹ́ẹ̀ ló gbá láǹjà lọ́mọ ni èjì rẹ̀ òyìn là ẹ̀dúnjọ bí
tó sálákìsà dó nígbà sọ ọmọ ni kìmí kí n bẹ̀rẹ̀ lé o sinmi kí n padà lẹ́yìn rẹ̀. Èjìdé mi o Gbàbílà ọmọ owó adáralẹ́gbẹ́ ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ̀n tó rán Táyé Lolú pé kó lọ Táyé wò kó sì lè mọ bó ṣe ń lọ ni. Táyé Lolú Èjìdé èjì tó rẹ́ ará àsokùn téńté lórí ewé jọ lórí ọ̀gọ́mọ̀ ògórí ọ̀gọ́mọ̀ sí bí ọba ọmọ ní lójú mi mo kì í mo bá yín relé o ọmọ aláyọ̀ ńlé ọ̀rẹ́ alákìsà iyì kan aláṣọ ogun ní pókí ìrù ní tiẹ̀ mi lọ́jọ́ èjì rẹ ti dáyé èjì rẹ ò jalè rí ejò olóko ni wọ́n ti yàgbàdo fàrà ní tiwọn ẹ̀dùn ògbórí igi rétérété o ọ̀kín ọba ọmọ tí ṣeré orí igi èjì wọ̀rọ̀ jẹ́ ń bá ẹ̀rẹ́ lé o ó tọ́ ọmọ tí ṣeré lẹ́lẹ̀ ní. olóko wà níbi lẹ́dùn kó má gbé gbàdúrà àmọ́dún o torí bẹ́ẹ̀dùn bá tó lóko lóko yóò yàgbàdo Táyé Lolú èjì rẹ̀ Abíáyọ̀ Abíolúkọ ọmọ Kẹ́hìndé Abíáyọ̀ Abíolúkọ èyí ò wá ní jẹ́sẹ̀ mọ́ ẹ ó sọ̀pọ̀ ọdún láyé nínú ọlá ńlá owó rẹpẹtẹ ìfọ̀kànbalẹ̀ àìkú àtàlàáfíà tí í ṣe baálé ọ̀rọ̀ ni mo ń wí o. Èjì rẹ̀ ò yí là ọmọ ẹ̀dùn gbálánjà o ẹ̀dùn owó ọmọ owó ọkọ owó èjì rẹ̀ olójo epo ẹ̀wà oyin ìrèké ni wọ́n fi ń ṣe sàárà àbèjì torí dídùn ní toyin ayé yín alóyin o arójú o èyí ò ní jẹ́ kàn ayọ̀ yín láyé ẹ ti wáyé náà ẹ ó dirú ẹ ó dìgbà pẹ̀lú ọ̀rọ̀ aláìlópin lọ́lẹ̀ ìlédùn àlókè èmi òtítọ́ lọ́yẹ àti Adélóyìn à ń kí yín pé happy birthday. Ìgbéyàwó aláyọ̀ ní sóní tẹ̀yìn a máa jẹ́ àwọn onírántí ọjọ́ ìní o ká sì padà bànújẹ́. Ìgbéyàwó aláyọ̀ ní sóní tẹ̀yìn a máa jẹ́ onírántí ọjọ́ ìní o ká sì padà bànújẹ́. Ìgbéyàwó aláyọ̀ ní sóní tẹ̀yìn a máa jẹ́ onírántí ọjọ́ ìní o ká sì padà bànújẹ́. ọmọ mi rí ilé ọkọ òní lọ́jọ́ ọjọ́ pé àwọn ní padà kábàámọ̀ ayé ẹ̀ wò ní dojú. ọmọ mi rélé ọkọ òní lọ́jọ́ ọjọ́ pé òní padà kábàámọ̀ ayé òní dojú. lórí ni ló tún dé o títọ́ lọ yẹ ọmọ Ìmáàmù Mùsá. kọ́kọ́ rere sáyà kò sì gbọ́ bùkátà tó yẹ Ọlọ́run ní pín ẹni pa. kò sáṣe gbé lórí aya àṣepamọ́lẹ̀ máa ń ṣe ẹ̀yìn ọkọ ìyàwó ẹ̀ wá gbọ́. tọkọ bá jáde lójúmọ́ láti wá jíjẹ mímu lọ pé kó lè fi bọ́yàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó bá bí. Ànábì ló ṣe jọ́sìn ní wọ́n sì ń kọ́ ládàá sílẹ̀ fún tó sì padà máa lọ dé bá. sára tá a ṣe sínú ilé ó máa ní ládàá rẹpẹtẹ èyí tá a bá ṣe síta lọ kí wàá ní sára ilé. owó báyà lò oúnjẹ báyà lò fàṣọ báyà lò ìtẹ́lọ́rùn báyà lò èrè
ṣe ìgbẹ̀yìn rárá. Má ṣe yà wọ́n ọkọ gbajúmọ̀ ni wọ́n ní gbòòrò. Bàbá aládùn náà mà wọ́n sí ṣùgbọ́n wọn ò dá nínú ilé. Ìyá ló ń jẹ tọmọ táyà tí kò lẹ̀ sójà mọ́ rárá. Àwọn onípadà kábàámọ̀ má ṣe kọ̀rọ̀ yìí dànù. Òdodo lọ̀rọ̀ oníṣẹ́ ńlá. Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé. Táyé Kẹ́hìndé mi ẹ ò sọ̀pọ̀ ọdún láyé. Táyé